Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Àdèmọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, ọmọ alémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun, ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà, ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á gbà fún wa. Mo kẹ́yìn àlewúlà mọ́hu wàrà sátọ́lá hàbíyà ẹ̀yìn àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. Mukadam Sheikh àfa akọ́mọlẹ́sìn, àfa akọ́mọlédè, àfa akọ́mọníkéwú pẹ̀lú gbogbo mùsùlùmí wípé assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, àlùfáà kérúbù and sẹ́ráfù. Mo kí yín o pé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo mọ̀lẹ́bí yín pátápátá. Mo wá kẹ́yìn ẹlẹ́sìn kẹsìn, ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi rẹ̀ ẹ́ dànù. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ̀ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Èyí tẹ́ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn báyìí làgbà gbanigbani. Mo wá ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà jìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbọ̀ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second àrólé Odùduwà. Bàbá mo kí yín, mo fi yín kí ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba ẹnjìníà Abímbọ́lá Hakeem Ọwọ́adé the first Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin Ọ̀yọ́, ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọ́dọ̀ sí, ọmọ àdábálé, ọmọ àfòmọ́ òde. Bàbá mo kí yín o, mo fi yín kí bàbá tèmi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn Ìgè Akínlóye the first. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba kó jẹ́ kó kánrin kése, kírù kẹ̀rẹ̀ kó pọ̀ kó pọ̀ jàǹtìrẹrẹ. Káboyún ilé ọmọ bí wẹ́rẹ́, káwọn àgàn ọmọ tọwọ́ àlàbò sùn. Bẹ́ẹ̀ ni kó rí o, kílẹ̀ Ìbàdàn ọmọ bàjẹ́, kípínlẹ̀ Ọ̀yọ́ ọmọ bàjẹ́, kílẹ̀ Yorùbá kọ́mọ bàjẹ́. Mo wá kí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé, Lọ́kì Ayédatiwa, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, Adémọ́lá Adélékè, Dàpọ̀ Abíọ́dún pẹ̀lú gọ́vnà Babájídé Sanwó-Olú. Mo kí yín o. Mo wá kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá mi Professor Bánjí Akíntóyè, k'Olódùmarè kó tún bọ̀ jí ọjọ́ yín kó dalẹ́ kánrin kése, kárò òrùn yín sásọ pẹ́pẹ́pẹ́. Mo wá kádìsá ọmọ Adéyọmọ, èjìká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni. Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Àdìsá Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde. Bàbá mo kí yín o. Ọgbọ́n, òye, ìmọ̀ tẹ́ ń lò tẹ́ fi ń ṣe láàrin àwọn ọmọ kóòtù òjíire, Olódùmarè ò ní jẹ́ kó bàjẹ́. Ìfẹ́ yín tí gbogbo ọmọ káàárọ̀ kóòtù òjíbí tí wọ́n ní, Olódùmarè kò ní dá ìkórìíra sí yín lára. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá. Ìrònú dorí àgbàkodò. Mo dúpẹ́, ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́
lọ́wọ́ bàbá wa Akékaka àti gbogbo ikọ̀ ìríjú fún Àgbẹ̀kọ̀yà pátápátá. Mo kí yín, mo lù yín lọ́gọ ẹnu bàbá. Olódùmarè kún tún jẹ́ ká túbọ̀ róòrùn yín sásọ pẹ́pẹ́pẹ́. Kó níwájú ọmọ kẹ́yìn, kẹ́lẹ́yìn náà ọmọ síwájú. Gbogbo àwa ọmọ tẹ́ bí wọ̀nyí, k'Olódùmarè jẹ́ ká dàgbà ká dògbó. Mo kí yín o, ẹ kú akitiyan lórí ọ̀rọ̀ ìran Yorùbá. Ẹ ní jẹ̀bi. Ẹ̀yin ọmọ Yorùbá, ta gẹ́gẹ́ lọ̀tá wa? Ṣé Ìgbò ni? Sáwúsá ni? Ṣé Fúlàní ni? Kàyéfì ọ̀rọ̀ bíi kàyéfì yóò máa ṣẹlẹ̀ lálẹ́ yìí. Mo fẹ́ kẹ́ ẹ wá àpótí, kẹ́ ẹ jókòó, kẹ́ ẹ jájọ fetí gbọ́yàwó ọ̀rọ̀. Yóò sì wù mí kẹ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí, kẹ́ ẹ máa bá ń pín ètò yìí. Igi tá a bá dúró lé lórí tí ọba lè gbani, bọ́ bá wólu ni kò lè pa ni. Ìran Yorùbá ti fi ọmọ ẹyẹ sábẹ́ àti gbéka. Kó tó di pé màá lọ lórí ọ̀rọ̀ ètò ààbò, ẹ rí i pé láti bí ọjọ́ bíi mélòó kan mi ò sọ̀rọ̀ lórí bíìlì kan tí ìkan lára àwọn honourable members senator ni tó sponsor ní senate àbí house of rep, lórí ọ̀rọ̀ wípé agbègbè kágbègbè ìlúkìlú tó bá wà, tó o bá ti lo ọdún 10 pé olóore ọ̀fẹ́ láti claim bẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onílùú. Ẹ̀yin Yorùbá, ẹ̀sùn àbẹ́ẹ̀jí, ká dúpẹ́ lọ́wọ́ òǹtàfà. Ọ̀jọ̀gbọ́n tó rí ẹ̀ pé Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, ọkọ wa, ó ṣí wa létí inú, ó tún ṣí wa lójú inú náà. Àwa ń fojú rí iná kedere. Àti wá mọ ọ̀tá nú ọ̀rẹ́, àti mọ̀ ọ̀rẹ́ nú ọ̀tá. One of our major enemies ní àwọn ẹ̀yà òkè wa lọ́hùn yìí tá a jọ sún mọ́ra wa. Ìgbò. Bíìlì tí wọ́n sponsor ní senate wípé tá a bá ti lo ọdún 10 níbikíbi, kí a máa fún wọn ní ìwé ọmọ onílùú pé náà ti lórí ọ̀fẹ́ láti contest fún anything ní ìlú tí a bá wà yẹn. They have their aims and objectives. Ìdí tá a máa Ìgbò ìtàn fẹ́ ń bẹ̀ ìní pé láti take over ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mọ̀, pàápàá jùlọ ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ tí mo rí tí ò fi bẹ́ẹ̀ sọmọ Ìgbò ó ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Sẹ́rí Èkó, Ìbàdàn, àti sùúrọ̀. Ìbéèrè mi wá rèé, mi ò mọ̀ bóyá ní ọmọ Yorùbá tí ń gbélé Ìgbò, ǹjẹ́ Ìgbò máa ń ta ilẹ̀ fún ìran Yorùbá bí? Ìbéèrè ni. Bọ̀ nínú ìwádìí tí mo ṣe, Ìgbò máa ń ṣèṣe ayáyín ní ilẹ̀ lóní. Ìgbò yìí talẹ̀ fúnran Yorùbá àti ìran yòókù. Wọ́n máa ń lease ilẹ̀ fún èèyàn ni. Léyìí tó túmọ̀ sí pé anytime ni wọ́n lè gbalẹ̀ wọn. Ìyówù tó bá kọ́ sórí ẹ̀. Àmọ́ ńlẹ̀ Yorùbá ti wá ń bí. Kódà wọ́n ti ń kọ́lé, wọ́n ti ń ra ẹ̀gbẹ́ shrine wa.
tẹ́ ẹ bá lọ síbi Lágelú wọlẹ̀ sí ní Àwọ̀tán nílẹ̀ Ìbàdàn, arákùnrin tó kọ́lé sí ẹ̀gbẹ́ Lágelú wàláhì Ìgbò ni. Ǹjẹ́ ó ṣeé ṣe kí Ìgbò ta ẹ̀gbẹ́ shrine wọn fúnran Yorùbá bí? And their target ó ní àwọn adé orí ẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá. Fúlàní nìkan kọ́ lọ̀tá wa mọ́. Ọ̀tá adákẹ́bánijà ìní Ìgbò. Wọ́n ṣe bí ọ̀rẹ́ wa, wọ́n ń gbèrú wá látẹ̀yìn. Àwọn àṣírí kan tú sí wa lọ lẹ́nu bí ìjẹta ló jẹ́ ní tó máa kí àwọn Àgbẹ̀kọ̀yà, àmọ́ ìní tí ì lọ́bẹ̀. Mi ní tí ì lọ́bẹ̀. Now, ìran Ìgbò ń sọ fún wa wípé Lagos is no man's land. Kéèyàn tàtà Anambra àtàwọn ọbẹ̀ yẹn kó tàtà pẹ̀rẹ̀ wá sí ibi kó ní it is no man's land. Sọmọ pọ́n tara rẹ ni. Ìran Yorùbá ló ní ìpínlẹ̀ Èkó, àmọ́ torí wípé wọ́n sábẹ́ ìjà kẹrin ẹ̀ wá gbé òfin kófin, ẹ̀ ń gbé lọ sí House of Rep, ẹ̀ ń gbé lọ sí Senate. Ẹ lè mú mi lóhùn. Ó ṣèwọ̀ tabalá mo ní ọ̀la là á mú. Ẹnu báyìí lẹ́sẹ̀ fi pèkúrọ́ ojú ọ̀nà. Òní ẹ̀pá ọ̀la ẹ̀pá. Gbogbo ẹ̀yin yóò tẹ́ ẹ bá rò pé ẹ lè mú mi lóhùn, ẹ̀ ń ṣe fíìmù ni o. Sọ̀rọ̀ mbẹ̀. Wọ́n wá tágẹ́ẹ̀tì ìpínlẹ̀ Èkó. Already wọ́n ti ní honourable members ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀yin ọmọ Yorùbá, mélòó ló jẹ́ honourable ní Anambra? Ọmọ Yorùbá mélòó ni honourable ní Imo? Ọmọ Yorùbá mélòó ló jẹ́ honourable ní Bayelsa? Àmọ́ wọ́n ti rí wípé dọ̀ndọ̀sùá ní làwa Yorùbá. Ìgbò wa fẹ́ gbabẹ̀, wọ́n fẹ́ dáná sí anípẹ̀tẹ́. Ọ̀tá wa ni yín o. Mi ò dẹ̀ fẹ́ kẹ́yìn bàbá wa kẹ́ ẹ fojú re wò wọ́n. Torí wípé wọn ò wá pẹ̀lú èrò re. Ìgbò wá láti gbalẹ̀ wa lọ wa ni. Ẹ̀yin bàbá mi, ìyá mi tẹ́ ẹ wà ń Ìbàdàn tẹ́ ń talẹ̀ fún Ìgbò. Àánú yín gan máa ń ṣe mí. Àmọ́ àánú mi ò tó ṣe yín. Torí pé bógun bá dé yóò kó yín lọ tìrantìran. Gbogbo ẹnikẹ́ni, èèyàn kéèyàn lọ́mọ Yorùbá tó ń gbàbọ̀dè ìran Yorùbá sọ́wọ́ Ìgbò àti Fúlàní ẹ̀ ní jèrè. Tó ń gbàbọ̀dè ìran Yorùbá fún Haúsá ẹ̀ ní jèrè. Àtúbọ̀tán yín ò sì ní dáa. Àwọn ará bí Yorùbá wa rẹ́rìn. Ẹ jẹ́ mú mi. Kì í ṣomi lásán. Ẹni tí ó jẹun gbẹngbẹng yóò tilẹ̀kùn gbẹngbẹng. Mo ẹ fẹ́ jókòó sórí àga lèmi náà ti ń mọ̀ pé ẹ̀ ń tẹ́wọ́ sí ẹ̀ ń sáwọ́ sí a. Olódùmarè ò ní gbà fún yín. Ẹ rí lẹ́mi náà gbé kinní kọ́rùn. Olúkúdú làwa náà fìgbà kankan túra lẹ̀. Àmúra yín gidigidi ni. Gbogbo èròkérò tẹ́ ẹ bá rò sí a,
yóò jẹ́ ti yín àtàwọn ọmọ yín ni. Wọ́n gba àgbà bá àbá ti lérí aburú sí yín, bẹ́ẹ̀ bá lérí aburú sí a yóò jẹ́ ti ìran yín. Àlùbáríkà àwọn tó Olódùmarè kó lé ayé lé lọ́wọ́. Ìgbò lọ̀tá wa jù. Ọ̀tá tó fojú hàn ní Fúlàní, ọ̀tá tí ò fojú hàn ní Ìgbò, and they must be flushed. Ẹ gbọ́, kì í ṣe gbogbo Ìgbò náà ni ò dáa, bọ̀ àwọn èyí tí ò dáa wọ́n pọ̀ jèyí tó dáa lọ. Àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ jẹ gàba lórí gbogbo nǹkan wa pátápátá ni wọ́n pọ̀. Mo wá bẹ̀ yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi tẹ́ ń talẹ̀, ẹ dákun ẹ ṣọ́ṣe kógun má bàa tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu. Ẹ jẹ́ ká máa rò wípé ìran Yorùbá a sì ní nǹkan púpọ̀ láti ṣe. If care is not taken, tá a bá fojú tẹ́ḿbẹ́lú wo ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ra ààfin ọba ńlẹ̀ Yorùbá, àní mọ̀ o. Wọ́n ra ààfin ọba nílẹ̀ Yorùbá, àdẹ̀ní mọ̀, torá a ti fààyè gbà wọ́n, a ti fààyè gbà wọ́n púpọ̀ púpọ̀ jù, àdẹ̀ gbọ́dọ̀ gọ́ra wa jù. Ǹjẹ́ yìí tí ẹ mọ̀ wípé ọ̀pọ̀ ìjínigbé tí ń wáyé ní àwọn òpópónà wa kọ̀ọ̀kan, ìpínlẹ̀ Èkó, òpópónà Èkó, òpópónà Benin Ọ̀rẹ́ yẹn láti Ṣàgámù, òpópónà Ìdí Ayùnrẹ́ síjẹ̀bú Òde. Ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ Ìgbò ló pọ̀ mẹ́? Ọ̀ya, wọ́n ṣẹlẹ̀ níjẹta, ọwọ́ bá wọn kan níjẹta, Chukwuemeka, Chukwudi, àwọn ọkọ̀ tó ń jẹ́nu. Ṣẹ̀díwárí gbógun méjì là ń fèsì. Ẹ̀rígbó rẹ̀ mí, ẹ̀ ń bá wojú mi dáadáa, àrígbó rẹ̀ mí. I look unkept. Mo sọ fún yín pé mi ò mọ irinṣẹ́ lò, mi mọ nǹkan kan ṣe, àmọ́ à ń tọpinpin ibi àwọn ẹni ibi wà. A dẹ̀ dúpẹ́, ògúlùtù wọn padà bọ́nú omi, ara ti ń rọ̀ wọ́n. Gbogbo ẹyẹ òṣèkà pátápátá lẹ̀ Yorùbá, ẹ bìlà operation for Luma ńlá wà báyìí. A dẹ̀ ní àwọn olórí burúkú ọmọ Yorùbá kan náà tó ń gbàbọ̀dé fúnra Yorùbá tí ń darapọ̀ mọ́ àwọn ajínigbé láti máa jíran Yorùbá gbé, ẹ̀ ní ṣe oríire. Àwọn tọ́wọ́ bá ń jẹta náà, àmọ́ wọ́n ti kó wọn fáwọn iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ti kó wọn fún wọn àyírájẹkù orò. Àyírájẹkù orò wọ́n ti hand over wọn fún ìjọba pé kí ìjọba wọn bá kó wọn lọlé. Ẹ̀yin Fúlàní ajínigbé, àfi màálù bá oko olóko jẹ́, àfi ipá bánilòpọ̀. Àtẹ̀yìn Ìgbò tẹ́ ń jí agbé, tẹ́ ń jà wá lólè, ẹ lọ rèé máa múra o. Ìjà ńlá ti bẹ́lẹ̀ láàrin wa pẹ̀lú yín. Bàbá mi, bàbá kékaka, bàbá ẹ gbọ́dọ̀ jẹ́ ó sú yín, ẹ gbọ́dọ̀ jẹ́ ó rẹ̀ yín.
ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kó bá yín lórí ọ̀rọ̀ pé àwọn nǹkan tá a nílò kò tí ì dé tán. Ẹ má jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn bá yín lórí ẹ̀. Mo nígbàgbọ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí nínú ọmọ Yorùbá. Mo nígbàgbọ́ pé iná ẹ̀yà táwọn èèyàn ti náwó sẹ́yìn ni ló fà á. Wọ́n á sì kún yín lọ́wọ́ ju bẹ́ẹ̀ ṣe expect lọ because àwọn náà ti ń rí result. Àfẹni tó bá fẹ́ boná Ọlọ́run mọ́ra nílẹ̀ káàárọ̀ òjíire lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí ló kù. Àfẹni tó bá fẹ́ boná Ọlọ́run mọ́ra ọwọ́ tèmi rèé, ẹ ti rí, kò lè gbé nǹkan kan, kò lè má dà. Àbáwọn tó lódùmarè ń lò yẹn, ilé wọn, ọ̀nà wọn, Olódùmarè ò ní jẹ́ ó dàrú. Àṣẹ bá kú ìsí ọ̀tán, bá ṣe wà láyé á jẹran tó jẹrin lọ. Àṣẹ omi tá a fojú rénà sí a máa gbé ni lọ. Igi tá a sì fojú rénà a máa gún ni lójú. Àsóògò kékeré ní ìgbà aláìsàn là. Àmọ́ torí pé aláìsàn ò mọ ibi tí ó ti rí òògùn yẹn ni. A rí bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá mi olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. Ó ní ọbọmọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ. Bọ́mọ náà bá gbọ́n léwe kò lè gbọ́n lágbà. Bàbá mi náà ló tó wá pa òwe kan fún mi ń jọ́ka wọ́n lé Démọ́lá mi ní sá kábíyèsí olúwa mi. Ó ló bá gbà lóró náà, ó ní ọyá ọlọ́gbọ́n ọmọ bọ́yá gbà yẹn jòkó má làǹgbá dàgbà ni. Àwọn àgbà kan wà tán tó lé, àwọn àgbà kan wà tí ọ̀dà, àwọn àgbà kan wà tán ti ta ìbí wọn torí tí ò nítumọ̀. Àmọ́ mo bá wọn bàbá dúpẹ́, mo wá dúpẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ olóyè Sunday Igboho fún àtìlẹ́yìn. Olóyè Sunday Igboho tún ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ sí bẹ́ẹ̀. Wọ́n ṣe bẹ́ẹ̀ tó yàtọ̀ sí bẹ́ẹ̀. Gbogbo ìgbìyànjú àwọn Àgbẹ̀kọ̀yà wọ̀nyí, gbogbo bí ẹ ṣe ń lọ re tá ń bọ̀ re tí a ń ṣàṣeyọrí, ẹ má jẹ́ ń tàn yín, kò ṣe lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Igboho. Ọ̀rọ̀ ìran Yorùbá ó múmú ló ka àyà olóyè Sunday Igboho. Ẹgbẹ́ bàbá yóò fìgbà kankan sùn, wọ́n relent. Wọ́n relent. Always in conversation with us. Níbo lẹ tó bá dé, níbo ni nǹkan dé, kí ló tó ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire, níbo lọ́wọ́ bà, níbo ló tún kù sí. Èmi dẹ̀ nígbàgbọ́ kan máa ń sọ, and I'll keep on saying it. Kí Olódùmarè kó dá oníkálukú ní ẹ̀san gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ àti ìhùwàsí rẹ̀ àti ìṣe rẹ̀ nínú Yorùbá nation. Gbogbo ọ̀nà tí oníkálukú ń gbà láti máa contribute quota sí tiẹ̀ sínú Yorùbá nation, yálà dáadáa ni àbí ìdàkejì, yálà òun fi ọ̀rọ̀ Yorùbá nation kọ́rọ̀ jọ ni, àbó fi ń ṣèkan ni, àbọ̀ ń ṣe bó ṣe yẹ kó ṣe ni, Olódùmarè ó ṣe kí ni, yóò sa ẹ̀san fún oníkálukú. Ọlọ́run lóhun ò bímọ àmọ́ òun bí ẹ̀san.
tí àwọn ìyá wa bàbá wa tán nígbàgbọ́ nínú struggle wípé kí ìran Yorùbá ó bọ́ lóko ẹrú, tí ẹ bá ń ṣe wàhálà tán ń ṣe ìlàkàkà tán wá fi tọ́rọ́ kọ́bọ̀ ránṣẹ́ látàrí wípé ẹni wípé jagunjagun ni yín, jágùnjágùn ni yín, tán wá fi tọ́rọ́ kọ́bọ̀ ránṣẹ́ tán wá rí wípé at the end of the day náà òfúùtù fẹ́ àṣà tí ò ní kán oníyín tẹ́ ẹ ti tan ìran Yorùbá sẹ́yìn. Tó bá ṣe wípé àwọn tó dìde ní ìsìn wọ́n dìde pẹ̀lú Olóyè Sunday Igboho ńgbà náà gbàtà ń kówó rí ọkì ni, ó ṣeé ṣe kọ́pọ̀ nǹkan ó tó ti tẹ̀síwájú jù báyìí lọ. Torí gbà tán mólóyè tó kálukú èèyàn bẹ̀rẹ̀ sí ní jáde, àwọn lè ṣe gbá àwọn lè ṣàwo, ọmọ Yorùbá ò tẹ̀tì láti máa ṣe kíni, láti máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú òbítíbitì owó. But to our greatest surprise, ẹlòmíì fowó yìí ra mọ́tò, ẹlòmíì fi kọ́lé, ìyá máa fowó ẹkún rajà ẹ̀rín ni. Kò ṣeéṣe, èèyàn ò ní gbin àlùbọ́sà láyé kówó ẹ̀fọ́ tó o bá gbìn lọ́ọ̀ká. Tó o bá gbìn ìlọ́ọ̀ká. Ojútùú ẹ̀ ń ti èmi, mo sọ bàbá mi kan àti ìyá mi kan, mo lójú ń tì mí láti ẹ̀ ti sọ wípé ẹjọ́ wọ́rí ọ̀kan tó wà ẹ fún wa lówó torí wípé kí ni àwọn kan ti balẹ̀ jẹ́. Báńkọ́lé dà, wọ́rí ọ Báńkọ́lé, ọ̀pọ̀lọpọ̀ wọ́rí ọ ẹ̀yìn dà. Àwọn Fúlàní kọlù ìpínlẹ̀ Kwara, wọ́n ṣọṣẹ́ ń bẹ̀ rẹpẹtẹ. Ọwọ́ ti ń bà wọ́n ní sáìdì ọ̀dọ̀ wa ń bí, wọ́n ti ń sá lọ ọ̀nà ibòmíì. Mo sọ̀rọ̀ kan ní ìjọ méjì sẹ́yìn, mo ní èé ṣe tí ò sí àṣẹ lẹ́nu àwọn ọba wa mọ́. Ọba nìkan kọ́, Lísàbí agbòǹgbò àkàlà kì í ṣọba kó tó gba ìran Ẹ̀gbá là lọ́wọ́ àwọn Ọ̀yọ́ Mèsì, lọ́wọ́ àwọn Ọ̀yọ́. Kí ló bí ogun Kírìjí? Kí ló bí ogun Àgbẹ̀kọ̀yà? Ṣèbí lórí ìjà fún ẹ̀tọ́ ẹni ni. Ká ní Olóyè Sunday Igboho Òòṣà bó ṣe jáde ńgbà náà, ìní gbogbo èèyàn pátápátá bá ṣùgbà ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ jẹ́ akọni, tẹ́ ẹ jẹ́ akíkanjú. Ó ṣeé ṣe ká tó ti kọjá àbí tá a wà yìí. Eré tá a wá ń sá nìsín àní sá mọ́, eré míì ni ọ̀bá tó kù tá a bá máa sá, ọ̀rọ̀ ètò ààbò ọ̀bá ti dúró. Nǹkan méjì ní ti ń dàran Yorùbá láàmú, èmi jù ọ́, ìwọ ò jù mí. Ṣé ẹ mọ̀ pé gbà míì ìwé àkàjù a máa dá wàhálà alẹ̀. Téèyàn bá ti kàwé jù, wàhálà ni. Ìran Yorùbá ló kàwé jù, àwa náà la yọ̀dẹ̀ jù. Ó ń ṣẹlẹ̀ ní community. Ẹ bá fẹ́ yàn kan jẹ́ chairman of landlord association, ààrẹ tí ó sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ náà, òun jù lọ, òun lówó jù lọ, òun ṣe gbá kan jù lọ. Ó ti wá gbàgbé wípé owó kọ́ náà fi ń ṣe é, n tó ní lọ́pọlọ ńlá fi ń mú adarí. Olóyè Sunday Igboho Òòṣà, Àdìsá ọmọ aládìkún, he has enough money. Owó tí ò lè jẹ́ràn rẹ̀ ó tòṣì, torí àmọ́ rẹ̀ náà wọ́n èé ṣọ̀lẹ. Àbẹ́kọ́ tó fara rẹ̀ jìn fún ìran Yorùbá, kákì káyé. A rí ẹni tó sọ fún wa
wípé Sunday ń tọ́ ń ṣe yé mi ò lè ṣe tẹ́ni ó sì joyè pàtàkì nílẹ̀ Yorùbá àmọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni àbúrò ẹni tó lóun làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ni tó bá tásìkò ọ̀rọ̀ sọ́ra ẹ̀ ipa tèmi lè kó ni mò ń kó yìí ìwọ̀n àbá tí mo lè ṣe ni mò ń ṣe yìí I should solicit for support from our people láti ran àwọn wọ̀nyí lọ́wọ́ àwọn tá a nílò láti ràn lọ́wọ́ làwọn tí ń ṣiṣẹ́ wọ̀nyí kì í ṣàwọn tó ti kó wa lówó jẹ kì í ṣàwọn mo á fọlọ́dùmarè bẹ̀yìn ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi let's forget what has happened in the past ó wù wá kẹ́ ẹ máa bọ̀ wálé láti ìlú òyìnbó kẹ́ ẹ wà ní ayọ̀ àtàláfíà kẹ́rù má bà yín pé wọ́n ó jí yín gbé that is what we are after and that is what we are working towards. kọ́kàn yín ọba àwọn bàbá mi kan tó pè mí wípé àwọn fẹ́ wálé àmẹ́rù ń bà wọ́n bóun lẹ̀rù òṣè ní bà wọ́n nígbà tí ètò ààbò wa ò bá dúró gírígírí. ìgbà tí ètò ààbò tí ó bá dúró bó ṣe yẹ kó dúró bóun lẹ̀rù òṣè ní bà wá. ẹ̀rù á bà wá náà so ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá kún wọn lọ́wọ́ ẹ gbàgbé tó ti ṣẹlẹ̀ this is a new era ìgbà ọ̀tun lélẹ́yìí á dẹ̀ délẹ̀ lérí lágbára lọ́wọ́ Ọlọ́run mo sọ yìí mo dúró náà torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àmẹ́yìn tí mo sọ yìí ó yẹ ó ti yé wa Ìgbò ọ̀tá wa ní ẹ́ o wọ́n wà lára àwọn tí ń jìyàn gbé káàkiri o ìní sọjù bá ń lọ òru láwà yìí Thursday 24th April àní dààmú ó dàbọ̀.